Ẹ káàárọ̀ láàárọ̀ yìí, kókó inú ìwé ìròyìn ńlá gbédé láti ìlú Dallas yẹn l'Amẹ́ríkà. Ṣáà sùn dáadáa, ṣáà jí, ṣàlàáfíà ni. Ìwé kókó inú ìwé ìròyìn bíi mẹ́ta la máa yẹ̀ wò. Àkọ́kọ́ ń bẹ̀rẹ̀. Wọ́n ti tún rọ Trump lóyè lẹ́ẹ̀kejì o. Ojú ewé kẹrin ìwé Google ńlá ti kà á. Ilé ìgbìmọ̀ aṣòfin kékeré ti tún rọ Trump lóyè lẹ́ẹ̀kejì láàrin ọdún mẹ́rin. Àná òde yìí ni wọ́n dìbò láti rọ̀ ọ́ lóyè gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà lẹ́yìn atótónu lórí ìwà jàǹdùkú tí àwọn olólùfẹ́ rẹ̀ hù nílé ìgbìmọ̀ aṣòfin lọ́sẹ̀ tó kọjá. Àwọn aṣòfin mẹ́wàá gbòógì ni wọ́n padà lẹ́yìn Trump lọ́sàn-án gangan. Mẹ́wàá nínú àwọn aṣòfin gbòógì tí wọ́n ti ń kín Trump lẹ́yìn tẹ́lẹ̀ ni wọ́n padà lẹ́yìn ẹ̀ lánàá níbi tí wọ́n ti ń dìbò ìrọ̀lóyè rẹ̀. Wọ́n ní Trump máa gbé kẹ̀kẹ́ ọ̀bàyéjẹ́ agídí ọkàn ìgbéraga rẹ̀ lọ, a ò bá ẹ̀ ṣeré mọ́. Ẹni bá máa dáṣọ fún ni tọrùn ẹ̀ lákọ́kọ́ wò. Joe Biden ààrẹ tuntun tá a máa mú àǹkàrá fún lógún ọjọ́ oṣù tá a wà yìí ló sọ bẹ́ẹ̀ níbi tó ti ń gba abẹ́rẹ́ vaccination kejì láti dojúkọ àrùn mọ̀ọ́lùmọ̀ọ́ká COVID-19. Ó ní ẹ̀jẹ̀ kan máa bọ̀ wá àti wà nílé fún wọn. Daily Independent ti Dallas òun ló sọ bẹ́ẹ̀. Ọjọ́ méje péré ló kù fún mi lórí oyè, ìjà ò dọ́là. Orúkọ ní sọ ní ẹ jẹ́ kí n farare lọ. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tá a ti rọ̀ lóyè lẹ́ẹ̀mejì ọ̀gbẹ́ni Trump ló sọ bẹ́ẹ̀ lánàá nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú ìwà pẹ̀lẹ́ àti ohùn bí ọmọlúwàbí wípé ẹ jẹ́ ká sowọ́pọ̀, ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan, ẹ jẹ́ ká gbórílẹ̀-èdè yìí ga. Ó ti rẹ̀ mí. Ojú ewé kejì ìwé Tribune Dallas ńlá ti kà á. Àtẹ̀síwájú o. Ọ̀kan mọ́ra méjì lẹ́kọ́ wà. Arẹwà ọmọbìnrin onítíátà kan tá a mọ̀ sọ́mọ bọ̀tí. Ẹni tọ́lọ́run yọ́nú sí lẹ́yìn dáadáa fẹ́yìn tẹ́ ẹ bá mọ̀. Òun ló ń fò sókè láàárọ̀ àná ló sì ń wí pé mọ́tò kan mo sanwó ẹ̀. Ta ló bá mi sanwó kejì mọ́tò bọ̀gìnì méjì? Ẹ dákun ẹ bá ń wà. Ta ló ra mọ́tò kejì fún mi? Aláròyé ló sọ bẹ́ẹ̀. Ta ni Túndé Edna tí ṣe o? Ìwé Aláròyé ló pariwo lánàá lójú ewé kẹrin lọ́sàn-án àná. Nígbà tí Instagram tún ti lé Túndé Edna tẹ́lẹ̀ kejì lẹ́yìn tó ti ní mílíọ̀nù kan ó lé díẹ̀. Lẹ́yìn àwọn tó ń tẹ̀lé láàrin bíi wákàtí péréje tó ṣí sílẹ̀. Ó wá ń pariwo pé ẹ jọ̀ọ́, ta ló ṣẹ̀ o? Ẹni téégún bá ń lé kó má dúró, bó ti ń rárá ayé náà ló ń rárá ọ̀run. Ẹ jẹ́ á bọ́ sí ìpele ìdánilárayá. Inú Man U ń dùn lọ́wọ́ tó wà báyìí torí pé ó ti wà lórí tábìlì. Ó ní ẹ̀yin tó kù a máa kọ́ yín bó ṣe ń gbá bọ́ọ̀lù ni, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ up Chelsea ẹ káàárọ̀ o.